tó ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn mi ní gbogbo orúkọ mi ni ọ̀gbẹ́ni Adéníyì Òdùfù. Ìròyìn ayọ̀ rèé o. Ṣé o fẹ́ kí àwọn ọmọ rẹ kọ́ èdè Yorùbá yálà bí wọ́n ti ṣe ń kà á, bí wọ́n ti ṣe ń kọ́ àbí bí wọ́n ti ṣe ń sọ? Èmi ni olùkọ́ èdè Yorùbá lórí ẹ̀rọ ìgbàlódé ní Zoom. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ó ti máa sọ nípa àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àǹfààní wà fún ọmọdé àti àgbà láti darapọ̀ mọ́ wa. Ẹ wá darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa yòókù láti ilẹ̀ Cairo, ìlú London, Dublin, Amẹ́ríkà àti Canada àti gbogbo àwọn ìlú tó kù káàkiri. Owó wa ò gani lára púpọ̀, wákàtí kan $10 péré ni. Pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lórí WhatsApp àbí kí o fi ìwé ránṣẹ́ sí wa lórí Gmail wa. Ẹ tètè darapọ̀ mọ́ wa báyìí kí ọjọ́ tó lọ, kí o sì rí wípé Yorùbá dùn púpọ̀, Yorùbá gba ìlúgbẹ̀yẹ. A ó máa retí yín o. Ẹ ṣé púpọ̀. Ire o. Àsìkò yìí o ẹ̀yin ènìyàn mi nílé lóko lájò lókè òkun, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire níbikíbi yòówù tí ẹ bá wà, ìròyìn ayọ̀ rèé o. A ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ìgbàlódé ní tí a pè ní Zoom, ní èyí tí a ó máa ṣe fún àwọn ọmọ wa tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àǹfààní yóò wà fún ẹni tó bá nífẹ̀ẹ́ láti kọ́ bí wọ́n ti ṣe ń kọ́ èdè Yorùbá, bí wọ́n ti ṣe ń kà á àti bí wọ́n ti ṣe ń sọ. Ẹ jẹ́ ká gbìyànjú láti tọ́ ọmọ wa, láti kọ́ ọmọ wa ní àṣà àti èdè ilẹ̀ wa. Wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni, àbí kí ni mo ti wí? Ó yá ẹ wá darapọ̀ mọ́ wa, ẹ wá kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ ṣé. Òun lẹ gbọ́ yẹn o. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní ọjọ́jọ́ Sátidé àti ọjọ́jọ́ Sunday, níbi tí a ó ti máa mú ètò ẹ̀kọ́ èdè Yorùbá wá sí ojú ìwòran yín. Èmi ni tiyín ní tòótọ́, olùkọ́ èdè Yorùbá yín, ọ̀gbẹ́ni Adéníyì Òdùfù. A ó máa retí yín o. Ẹ ṣé púpọ̀. Have you finished writing yours? Déjì, ṣó ti kọ tiẹ̀ tán? Bẹ́ẹ̀ni sir. Dámì ńkọ́, ṣé Dámì náà ti kọ tiẹ̀ tán? Bẹ́ẹ̀ni sir. Okay, so it shows that we are all set now. Okay, n tí ẹ máa ṣe fún mi, mo máa gbé kúrò lórí pátákó nsìn. Nísìn, mo sọ fún wa pé tí a bá máa kí ènìyàn ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kí ni ohun tí a máa ṣe? Ta ló lè rán mi létí tí mo sọ pé ó yẹ ká ṣe tí a bá máa kí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ìwọ tó bá jẹ́ ọkùnrin, báwo ló ṣe máa kí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ìwọ tó bá jẹ́ ọkùnrin, báwo ló ṣe máa kí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Talẹ́ni, ó yá Ṣẹ́gun. Ṣẹ́gun, mò ń gbọ́. Ẹ káàsán sir. Ẹ káàsán o. Báwo ló ṣe máa kí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Kí ni tó yẹ kó ṣe? Ṣé wàá kàn ṣe ẹ káàsán, wàá dúró síbẹ̀ ni?
Rárá sà. Kí ló máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin? Dọ̀bálẹ̀. Wàá dọ̀bálẹ̀. Aha. Obìnrin ńkọ́, kí lobìnrin máa ṣe? Kúnlẹ̀. Obìnrin máa kúnlẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Ṣẹ́gun. Ẹ pàtẹ́wọ́ fún Ṣẹ́gun, please. Clap for Ṣẹ́gun, please. Aha. I just asked now that as a Yoruba child, if you are to greet someone, an elder, what do you do? You are supposed to do what? If you are a boy, you prostrate. If you are a girl, you do what? You kneel down to greet. And that's part of our culture in Yoruba land. Do you all agree with me? Bẹ́ẹ̀ni sà. Aha. Nísìnyí, kó tó di pé mo tẹ̀síwájú, mo fẹ́ rí yín ní ẹyọ kọ̀ọ̀kan bí ẹ ti ṣe múra. Kó dúró, kó fi aṣọ tó wọ̀n mí, kí n rí yín lẹ́yọ kọ̀ọ̀kan. Wà ní orúkọ mi ni, dá orúkọ ẹ, kó sì sẹ́ pé ọmọ Yorùbá ni mí, aṣọ Yorùbá ni mo wọ̀. Ó ti tán nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. I want to see each of you. You stand. I'll be calling your name one after the other. You show me what you are wearing and you tell me your name by saying orúkọ mi ni. My name is, you put your name there. Orúkọ mi ni lágbájá, lágbájá. Ọmọ Yorùbá ni mí, aṣọ Yorùbá ni mo wọ̀. That's it. So get ready as I call you one by one. Ìfẹ́ Olúwa sí mi. Ó yá. Ó yá yá ṣe kí á dá mi lóhùn. Rọjọ́ mú solókùn. Èmi ni Ìfẹ́ Olúwasími, ọmọ Yorùbá. Mo ń wọ aṣọ Yorùbá. Ó ṣe ọmọ dáadáa. Ó yá Ṣẹ́gun. Èmi ni Ṣẹ́gun. Ọmọ Yorùbá ni mí, aṣọ Yorùbá ni mo wọ̀. Ó yá yí padà sẹ́yìn, jẹ́ ká wò ẹ́. Kọ ẹ̀yìn ẹ sí wa ká wo aṣọ tó wọ̀ dáadáa. Ọmọ Yorùbá ni ẹ́. Ó káre. Ó yá o. Adérìnmọ́lá. Adérìnmọ́lá. Orúkọ mi Adérìnmọ́lá, ọmọ Yorùbá ni, mo wọ aṣọ Yorùbá. Ó ṣe. Adédèjì. Jídé kí n wọ aṣọ tó wọ̀, ó yá. Ó yá, dárúkọ ẹ fún wa. Orúkọ mi Adédèjì, ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí, ó ṣe, mo gbà fún ẹ. Ó yá o, Tómiládé. Tómiládé, ọmọ Yorùbá ni. Kí ló wọ̀? Aṣọ Yorùbá. Ó ṣe. Ó yá o, Ajíbádé. Orúkọ mi Jọládé. Ọmọ Yorùbá ni. Mo wọ aṣọ Yorùbá. Ẹ jẹ́ kí n pe Péjú. Orúkọ mi ni Ọlápéjú, ọmọ Yorùbá, aṣọ Yorùbá ni. Orúkọ mi ni Ọlápéjú,
ọmọ Yorùbá ni mí, aṣọ Yorùbá ni mo wọ̀. Aṣọ Yorùbá ni mo wọ̀. Ni mo wọ̀. Ni mo wọ̀. Aha, o ṣé. Bísí. Orúkọ mi ní Adébísí, ọmọ Yorùbá ni mí. Aṣọ Yorùbá ni mo wọ̀. Sọ pé aṣọ Yorùbá ni mo wọ̀, o tí parí ẹ̀, aṣọ wo ló wọ̀? O ṣí ohun ọ̀rọ̀ ẹ síta. Ó yá, Bọ́lá. Bọ́lá. Orúkọ ni mi Adébọ́lá, mo wọ aṣọ Yorùbá, ọmọ Yorùbá ni mí. O ṣé, o ṣé, mo gbà fún ẹ. Karima. Karima, ó yá, ó yá, yá. Ó yá o. Karima, ó yá, ẹ jẹ́ kí n pe Olúwa nífẹ̀ẹ́ mi náà. Ṣé Karima ti ṣe tán ni? Ó yá, ẹ jẹ́ kí Karima, ó yá, dá mi lóhùn. Mi ò gbọ́ ohun tó ń sọ o, Karima. Mi ò gbọ́ nǹkan tó ń sọ o. Orúkọ mi ni Karima Olúwatómiṣe. Èmi wọ Nàìjíríà, tọmọ Nàìjíríà ni mi. Ọmọ Yorùbá mi lọ́mọ Nàìjíríà ni ọmọ Nàìjíríà, oríṣiríṣi ẹ̀yà ló wà Nàìjíríà. Ọmọ Ìgbò ni ẹni. Ọmọ Yorùbá ni mí, aṣọ Yorùbá ni mo wọ̀. Yorùbá ni wọ̀. Ó yá, Farida. Gèlè Farida yìí lágbára o. Ó yá, sọ̀rọ̀. Aṣọ yìí ẹni ọmọ Farida. Ọmọ Yorùbá ni mí. Ọba. Aṣọ Yorùbá ni mo wọ̀. Aṣọ Yorùbá ni mo wọ̀. O ṣé. Ó yá, Olúwa nífẹ̀ẹ́ mi. Olúwa nífẹ̀ẹ́ mi, ó yá, yá, yá. Orúkọ mi ni Olúwa nífẹ̀ẹ́ mi. Ọmọ Yorùbá ni mí. Mo wọ aṣọ Yorùbá. O ṣé, ọmọ dáadáa. Ó yá, kì í tán. Orúkọ mi ni Ìfọlúwakìtàn. Ọmọ Yorùbá mi ni. Mo wọ aṣọ Yorùbá. O ṣé, ó gbà fún ẹ. Ó yá o, ẹni ìfẹ́ Olúwa. Orúkọ mi ni ẹni ìfẹ́ Olúwa. Ẹ má fi ẹni ìfẹ́ Olúwa ṣe yẹ̀yẹ́ o, má bọ̀ jàre, má dá wọn lóhùn. Ó yá jàre, ọmọ Yorùbá ni mí, mò ń gbọ́. Ọmọ Yorùbá ni mí, mo wá aṣọ Yorùbá. Ọmọ Yorùbá ni mí. Aṣọ Yorùbá ni mo wọ̀. Sọ bẹ́ẹ̀. Aṣọ Yorùbá ni mo wọ̀. Aṣọ Yorùbá ni mo wọ̀. Sọ pé aṣọ. Tí mo wọ aṣọ Yorùbá. Wọ aṣọ Yorùbá.
Ó ṣe ó yá o èèyàn mi fẹ́. Orúkọ mi ni Olúwayẹmí fẹ́. Ọmọ Yorùbá ni mí. Mo wọ aṣọ Yorùbá. Ó ṣe aṣọ Yorùbá ni mo wọ̀. Ó yá Déjì. Orúkọ mi ni Déjì. Ọmọ Yorùbá. Mo máa gbá tí aṣọ tó wọ̀ yìí Déjì. Ó yá yí padà jẹ́ kí n wẹ̀ yẹn. Ó ṣe ó yá mo gbọ́. Aṣọ Yorùbá mi mo wọ̀. Ó ṣe ọmọ dáadáa. Ó yá Dámì. Orúkọ mi ni Dami, aṣọ Yoruba. Aṣọ Yorùbá ni mo wọ̀. Aṣọ Yoruba ni mi wọ̀. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá mà ni mí. Ọmọ Yorùbá ni mí. Ó yá Gbémi níyì. Orúkọ aṣọ tó wọ̀ yìí mà yáyì o. Yá Gbémi níyì yí padà kẹ̀yìn sí mi jẹ́ kí n rí ẹ ná jẹ́ ń wẹ̀ yẹn kẹ̀yìn sí mi. Turn around. Orúkọ mi Bẹ́mi ní aṣọ Yorùbá mi. Aṣọ Yorùbá ni mo wọ̀. Aṣọ Yorùbá mi. Ni mo wọ̀. Ni mo wọ̀. Ọmọ Yorùbá mi. Kórèdé dà o. Ọ̀gá Kórèdé. Ìlà èyí lágbára o. Orúkọ ni mi Kórèdé. Ọmọ Yorùbá ni mi. Aṣọ Yorùbá ni mi wọ̀. Ní mo orí ẹ pé o ṣe mo gbà fún ẹ good that's good. Ta ló Fèyí Kẹ́mi ńkọ́? Ó yá Fèyí. O ṣe màmá. Ó yá mò ń gbọ́ o. Orúkọ mi Fèyí Kẹ́mi. Aṣọ Yorùbá ni mo wọ̀. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá mi ni. Tó ẹ ṣé mo dúpẹ́. Ní báyìí ká tó tẹ̀síwájú mo lérò pé gbogbo wa ni a mọ̀ pé àṣà wa ní ilẹ̀ Yorùbá tí a bá jí ká kí àwọn òbí wa ká dọ̀bálẹ̀ tí a bá jẹ́ ọkùnrin ìwọ tó bá jẹ́ obìnrin kó ṣe kí ni kó kúnlẹ̀. What I'm saying is this, I'm sure you all know that it is our culture. I don't know if you do that, but I want you to be doing that as from now, because I will ask your parents to find out. When you wake up in the morning, you greet your parents in Yoruba language. Ẹ káàárọ̀ mà. If you are a girl, you kneel down to greet your parents. If you are a boy, you prostrate to greet your parents. That's our culture. Forget about wherever you are. It's our culture. Even your parents, they did the same to their parents as well. So let's put aside where we are and let's imbibe our culture. It's very, very important. Understood, everyone? Do we understand? Show yewa. Ẹ jẹ́ kó mọ́ yín lára, ẹ dọ̀bálẹ̀, kẹ́ kí àwọn òbí yín. Ìwọ tó bá jọ́kùnrin, ìwọ tó bá jọ́bìnrin wàá ṣe kí ni? Wàá kúnlẹ̀ láti kí àwọn òbí ẹ. Ó ṣe pàtàkì gan. So nísìnyí ká tó tẹ̀síwájú, mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ lórí àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Òun ni nǹkan tí ẹ kọ síbẹ̀ yẹn. Ẹ̀yin ọmọdé ẹ káṣà kan, àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀ wọ́n ní
bí a bá ṣe ni lóore, bí a kò bá dúpẹ́, gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Thank you ní lédè òyìnbó, adúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀, kóbìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀. Ẹ ṣé àdúpẹ́. A ṣe ń dúpẹ́. Ẹ̀yin ọmọdé. Ẹ káṣà kan. Àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀. Wọ́n ní. Bí a bá ṣe ni lóore. Bí a kò bá dúpẹ́. Gẹ́gẹ́ bí. Ọlọ́ṣà. Kóni lẹ́rù lọ ni. Kóni lẹ́rù lọ ni. Ẹ máa kà nínú ìwé tẹ́ ẹ kọ sílẹ̀. Read from what you have there so that you know how to pronounce it. You understand? Thank you ní lédè òyìnbó. Thank you ní lédè òyìnbó. Adúpẹ́ ní lédè Yorùbá. Adúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀. Kọ́kùnrin àgbàlagbà kó dọ̀bálẹ̀. Kọ́kùnrin. Rí àgbàlagbà. Rí àgbàlagbà. Kó dọ̀bálẹ̀. Kóbìnrin rí àgbàlagbà. Kó sì kúnlẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Can we take it again? Ṣé ká tún kà lẹ́ẹ̀kan sí? Ẹ máa wo ohun tẹ́ ẹ kọ sílẹ̀ láti fi máa tẹ̀lé ohun tí mò ń kà fún yín. Use what you have written down to read after me. Do you understand? So that's how you get to know how to pronounce all these words. It's very simple. And it's the summary that I have played to you people now, that it has to do with how to appreciate people, how to say thank you whenever someone give you something or do anything good to you. That is just, it is our culture. And if you are a boy, you prostrate. If you are a girl, you kneel down. So that is all that you have there. It is very good for you to know that. So let's go again. Àṣà bí a ṣe ń dúpẹ́. Ẹ̀yin ọmọdé. Ẹ káṣà kan. Àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀. Wọ́n ní. Bí a bá ṣe ni lóore. Bí a kò bá dúpẹ́. Gẹ́gẹ́ bí. Ọlọ́ṣà. Kóni lẹ́rù lọ ni. That phrase is saying that the Yorubas say that if you do something good to someone and that person refuses to say thank you, it's as if a thief. Olosha means thief. Thief is Olosha. It's as if thief came into someone's house and they cut away with one's belongings. That is the meaning. Do you understand? So, bó ti ṣe rí nìyẹn, gẹ́gẹ́ bí Olosha. Olosha means what? Thief. Olosha means thief. And Olosha is the same as Ole. When you say someone is Ole, Ole is thief, and you call it Olosha as well. Ṣó ti yé yín? Ṣó yé yín?
Thank you ní lédè òyìnbó. Thank you ní lédè òyìnbó. Adúpẹ́ ní lédè Yorùbá. Adúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀. Kóbìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Ẹni tí mo máa ṣe fún yín, mò ń gbìyànjú láti bá yín ká kíní yìí sílẹ̀. Tí n bá ka sílẹ̀, màá fi ránṣẹ́ sí, màá fi ṣọwọ́ sí àwọn òbí yín. Ẹ lè máa wò ó láti máa kà á kó tó di ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. What I'm saying in natural fact is that I'm trying to, I'm recording it now, and I will record everything and send to your parents. And those of you that I have your WhatsApp line, I will forward it to you as well, so that you can go through it, you know, often and often, and read, understand it very well, so that by next week you'll be able to read from beginning to the end. So ti yé wa bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ẹ jẹ́ ká tún kà, ó yẹ ẹ jẹ́ ká tún sọ lẹ́ẹ̀kan sí o. Àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Gbémi níyì. Ẹ̀yin ọmọdé. Èmi ọmọdé. Ẹ káṣà kan. Káṣà kan. Àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀. Yorùbá. Wọ́n ní. Bí a bá ṣe ni lóore. Bí a bá ṣe ni lóore. Bí a kò bá dúpẹ́. Bí a kò lè bá dúpẹ́. Gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Thank you ní lédè òyìnbó. Thank you ní lédè òyìnbó. Adúpẹ́ ní lédè Yorùbá. Adúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀. Kóbìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀. Obìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́. Nísìnyí, màá wá fi ohun tí a ti ká sílẹ̀ fún yín lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí, màá fi sí orí afẹ́fẹ́ fún yín láti rí, láti kà fún ìmọ̀ tó péye tó kún. Nípasẹ̀ ìdí èyí, màá rọ̀ yín láti pa ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yín. Mute your microphones now. So I'm going to play the video to you once again, and this will be the last time. Thereafter, tomorrow, I will send you the recorded lesson so that you'll be able to practice on your own and read to understand. So after the video that I'm going to run to you, once it ends, that ends today's lesson. So I hope you all have a wonderful week ahead. Ẹ ṣé mo dúpẹ́ o, Olúwa dúró tì yín o, Olúwa wà pẹ̀lú gbogbo yín o. Àmín sà. Àmín sà. Àmín. Sà. Ẹ̀kọ́ èdè Yorùbá, èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Ògúnfúyè. Àwa lọ́mọ akẹ́kọ̀ọ́.
ká múra ká gbé àṣà wa ga, ká gbógo Yorùbá ga, ká gbẹ̀wà Yorùbá ga, Yorùbá gbayì ògbẹ́yẹ, Yorùbá 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 gbayì ògbẹ́yẹ. Tó ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Lónìí ìdánilẹ́kọ̀ọ́ wa yóò dá lórí àṣà bí a ṣe ń dúpẹ́. Bẹ́ẹ̀ ni àṣà bí a ṣe ń dúpẹ́ jẹ́ tó ṣe pàtàkì láwùjọ, pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó ṣe pàtàkì kí ènìyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí kó mọ bí wọ́n ti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe lóore. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ́nà. Tó o bá jẹ́ ọmọ ọkùnrin ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe ẹ́ lóore, ẹ̀tọ́ rẹ ni láti ṣe kíni, láti dọ̀bálẹ̀ kí o sì kí ẹni tó ṣe ẹ́ lóore wípé o ṣe é gidigidi. Bó o bá sì jóbìnrin, ẹ̀tọ́ rẹ ni láti kúnlẹ̀ kí o sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ẹ́ lóore wípé ó ṣe é gidi. Nítorí ìdí èyí, a ó máa kọ àkọsórí kan lónìí tí mo pè àkọlé rẹ̀ ní àṣà bí a ṣe ń dúpẹ́. Ẹ fetí sílẹ̀ kẹ́ máa bá mi kálọ. Today, we're going to learn how to appreciate, how to say thank you to whosoever favored you. It is very, very important. It's very important. The Yorubas believe that it is an obligation for you to appreciate and say thank you to whosoever favored you or that has done anything good to you. Or maybe you are being given a gift. The best thing for you to do is to do what? As a boy, you prostrate to say thank you. If you are a girl, you kneel down to say thank you. It's very important because the Yorubas believe that whosoever that something good is being offered to, or maybe you do something good to someone and you expect such person to say thank you in return, and the person doesn't say it. It's as if a thief, taking away all your belongings. That is Yoruba's belief. And I want to believe that you also will agree with me that when you do something to someone and that person refuses to appreciate and say just come on thank you to you, thank you can go a long way. Because if you say thank you, if someone do something or give you something and then you say thank you, the next time that person will be happy and you know that you really appreciate, and even if you have more, he will definitely do more for you. So today, just sit back and then pay attention. Say after me. Oya, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa òní. A máa ṣe àfihàn rẹ̀, a máa kọ sí orí pátákó ń bí. Ẹ máa bá mi kà lọ. Àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Ẹ̀yin ọmọdé, ẹ káṣà kan. Àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀, wọ́n ní bí a bá ṣe ni lóore, bí a kò bá dúpẹ́, gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Thank you ní lédè òyìnbó, a dúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀, kóbìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀, ẹ ṣé àdúpẹ́. Ṣé ká tuntun sọ lẹ́ẹ̀kan sí? Àṣà bí a ṣe ń dúpẹ́. Àṣà bí a ṣe ń dúpẹ́. Ẹ̀yin ọmọdé, ẹ káṣà kan. Àṣà bí a ṣe ń dúpẹ́. Yorùbá bọ̀, wọ́n ní bí a bá ṣe ni lóore,
bí a kò bá dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Thank you ní lédè òyìnbó, adúpẹ́ ní lédè Yorùbá. Kọ́kùnrin rágbàlagbà kó dọ̀bálẹ̀, kóbìnrin rágbàlagbà kó sì kúnlẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Màá wá fẹ́ kẹ́ ẹ máa kọ́, kẹ́ ẹ máa kà bí mo ti ṣe wí, láti lè fi hàn wípé ọmọ Yorùbá gidi ni yín. Ẹnikẹ́ni tó bá ṣe yín lóore, níṣẹ́ ló yẹ kẹ́ ẹ ṣe kí ni o, kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé àdúpẹ́. Ǹjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa òní kò ní jù báyìí lọ títí di ọjọ́ míì tí a tún máa mú ìdánilẹ́kọ̀ọ́ míì wá fún yín lórí ẹ̀kọ́ èdè Yorùbá. Èmi ni olùkọ́ yín nítòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfuyè. Mo fi àkókò yìí kí yín wípé ó dìgbà kan náà, ó dàbọ̀, ire o. Subscribe now.